àwọn olóṣèlú náà lólóṣèlú ọmọ jẹ́. ìmọ̀tara ẹni nìkan ó bà àwọn olóṣèlú wa jẹ́. bọ̀ tí mo bá sọ tọ̀dọ̀ tèmi ó máa tún yàtọ̀ sí ti tọ̀dọ̀ ẹlòmíì. ṣùgbọ́n láti 2015 sísìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti là kọjá tá a sì ti pass through. nǹkan tá a fẹ́ kí àwọn gọ́ọ̀mẹ̀ntì ṣe ó pọ̀. ṣùgbọ́n a ti ń try ọ̀pọ̀lọpọ̀ ìjọba. ariwo tí mo rí sọ sí ọ̀rọ̀ ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ìjọba láti gbé wò tí a sì ti mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. tí ìjọba kan bá dé tó mú ara tu aráàlú gbòòrò yẹ kó máa tẹ̀síwájú ni ṣùgbọ́n ìmọ̀tara ẹni nìkan ó bà àwọn olóṣèlú wa jẹ́. ìmọ̀ bámúbámú mo yó ebi kò sẹ́ni tó mọ ebi èmi ò mọ̀ pé bí ń pọ̀ mọ́ ẹnì kọ̀ọ̀kan tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé kíni níjọ́ àwọn àná téèyàn bá dé any ministry yóò bá àwọn level 1 level 2 level 3 ṣùgbọ́n ìjọ wà bẹ́ẹ̀ mọ́ lónìí níbo làwọn olóṣèlú wa fi gbogbo nǹkan wọ̀nyẹn sí tí wọ́n máa ń dáyà tí wọ́n máa ń kàwé tí wọ́n dẹ̀ ń jáde lọ́dọọdún tí ò ṣiṣẹ́ fún wọn wọ́n dẹ̀ ní ọwọ́ tó bá dilẹ̀ lè sùn bẹ̀ ní ọwọ́ ẹ̀. ní pàtàkì jùlọ ní Ọ̀ṣun ìlú ní tó ẹnikẹ́ni tó bá wọlé ní tá a fẹ́ kí wọ́n ṣe náà ni wípé gbogbo ọ̀nà tí ìlú ó fi dẹrùn náà ni tí àwọn èèyàn ara ó fi tù wọ́n lára. àwọn tó jẹ́ Christian nínú ìwé mímọ́ wọ́n sọ fún ẹ pé wọ́n ní tí ẹni eré bá wà lórí oyè wọ́n ní ara ó tu aráàlú gbogbo ohun tí wọ́n bá ṣe yóò fi mú kí ara ó tu aráàlú. One, kí wọ́n mójútó ìgbáyégbádùn àwọn èèyàn kí wọ́n mójútó health kí wọ́n mójútó education kí wọ́n pèsè iṣẹ́ fún àwọn èèyàn torí pé ọwọ́ tí ó bá dilẹ̀ àbí ojú tó bá dilẹ̀ ní irú rẹ̀ sí ọwọ́ tí ó bá ṣe nǹkan kan kò sí tí wọn ò ní fàjà kà sí wá sẹ́yìn. iṣẹ́ ṣíṣe láti pèsè iṣẹ́ ó ṣe pàtàkì. because ebi ń pa àwọn èèyàn lù gan tábà tiẹ̀ sọ pé wọ́n ń gba location gidi gọ́ọ̀mẹ̀ntì ò lè wá sínú ilé kó wá fún yàn lówó oúnjẹ o pé bóyá pé kinní bọ̀ nǹkan tó yẹ káwọn gọ́ọ̀mẹ̀ntì wá ṣe ni pé kankan make arrangement bóyá bí sáìdì bí wọ́n ṣe ṣe láwọn bí ilẹ̀ haúsá kan bóyá bí irú freedom park yẹn anybody sálọ ẹ̀ náà ẹ̀ gbogbo àwọn oúnjẹ tó wọ̀n yìí wọ́n lè make arrangement tó jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì ọ̀dà máa wà bóyá náà ẹ̀ ló máa lọ fi ra bóyá bí báàgì ráìsì kan bọ̀ ó dàbí pé wọ́n ṣe àwọn nǹkan yẹn kò kárí bọ̀ kán bá wa make arrangement àwọn èèyàn ń suffer gan lọ́sùn state yìí wọ́n ń suffer gan oníṣẹ́ fine girl kan ti wá béèrè owó ti tọrọ owó darí lọ́wọ́ mi sí ọmọ kékeré tí ò ju ọmọ school lọ́wọ́ ti tọrọ owó mo rò pé àwọn ọmọ tó yẹ kán wà lọ́ndà òbí kan máa ṣe anything tẹ́ máa lè make arrangement yẹn kankan wà bì kan táwọn èèyàn kan ti máa ra oúnjẹ gọ́ọ̀mẹ̀ntì tó jẹ́ pé ó máa wà cheaper sí ti àwọn aládàáni tó ń dàtà so ọ̀rọ̀ mi ò ní jù báyẹn lọ so mo bẹ̀ wọ́n ní lórúkọ ọlọ́run á dẹ̀ kún wọn lọ́wọ́. èmi rọ̀ àwọn olóṣèlú wa kí wọ́n fi bẹ̀rù ọlọ́run sóhun gbogbo tí wọ́n bá ń ṣe ẹ wo ná ṣe ná dáa báyìí oṣooṣù sí lẹ́nu kọ̀ọ̀kan sanwó ná tí a sì ń gbà so èmi rọ̀ àwọn olóṣèlú wa kí wọ́n fi bẹ̀rù ọlọ́run kí wọ́n fi sóhun gbogbo tí wọ́n ó ṣe torí pé nígbà tí everybody gbogbo tí kálukú bá ṣe yóò jíyìn lọ́jọ́ kẹyìn